Orúkọ mi ni Sunday Adéyẹmọ tí gbogbo yẹn mọ̀ sí Sunday Igboho. Lórí ọ̀rọ̀ release tí President Muhammadu Buhari release lórí ọ̀rọ̀ àwọn tó ń lo AK-47 náà fi ń da mọ̀lúù káàkiri tí gbogbo ayé dẹ̀ rí, so inú wa dùn sí release yẹn gidigidi gan. Ẹ rí i pé Yorùbá nítẹ̀gùn bá débi hùn ó fẹ́ yọ nìyẹn, tí ẹ bá ṣe pé gbogbo ariwo tí à ń pa tí wàhálà tá à ń fà kì í ṣe pé àwọn Fúlàní herdsmen yìí àwọn bandits yìí wọ́n ṣe ń lo AK láti fi da mọ̀lúù, láti kidnap yẹn, láti ṣe gbogbo nǹkan oríṣiríṣi tó ń ṣe, but kásá dúpẹ́ fọlọ́run pé ariwo tá à ń pa ó ṣiṣẹ́. Ibi tí mo wá ń lọ gangan ni pé gbogbo ẹ̀yin ọlọ́pàá, SS, sójà, civil defence tí ìjọba Buhari fún ní agbára pé tẹ́ bá ti rí AK lọ́wọ́ àwọn tí wọ́n fi ń da mọ̀lúù kẹ́ máa pa wọ́n, inú wa dùn sí o. Ṣùgbọ́n mo fẹ́ kẹ́ mọ̀ ní pé Shehu Gumi ó ti fi ibi tí wọ́n wà ó ti fi hàn yín. President Buhari ó dẹ̀ sọ pé kí ẹ fi ẹlẹ́yàmẹ̀yà ṣe o, kò sọ pé kẹ́ kọrí sílẹ̀ Yorùbá àti ilẹ̀ Ìgbò nìkan kẹ́ mọ́ lọ pa yẹn o. Kì í ṣe nǹkan tẹ́ máa wá rí double barrel tàbí single barrel lọ́wọ́ àwọn family mi nílẹ̀ Yorùbá ń bí, lọ́wọ́ àwọn bàbá mi tó ń lo oko, àwọn brother wa tó ń fi ń sọ security, wọ́n fi ń sọ́ra wọn. Tẹ́ máa lọ yìnbọn pa wọ́n, tẹ́ máa gbé AK-47 síwájú tẹ́ pé ẹ bá AK lọ́wọ́ wọn, ẹ mọ́ dẹ́rùn nǹkan báyẹn wò. Abẹ́ ẹ̀yin ọlọ́pàá àtẹ́sẹ̀ àti sójà Nàìjíríà, ẹ mọ́ dẹ́rùn nǹkan báyẹn wò. Iṣẹ́ tí wọ́n rán yín yẹn ni kẹ́ ẹ jẹ́. Gumi ti sọ bí tí àwọn tí ń gbé AK tí ń gbé ìbọn ńláńlá tí wọ́n fi ń pààyàn tó ń kidnap èèyàn, ó ti fi bẹ̀ hàn yín o. Ibẹ̀ la fẹ́ kẹ́ kọjú sí, kẹ́ dẹ̀ lọ́bẹ̀, kẹ́ lọ sí ohun tó ń rán yín. Ẹ mọ́ wá sí ọ̀dọ̀ àwọn family wa ńlẹ̀ Yorùbá ń bí, kẹ́ wá rí bárẹ̀ lọ́wọ́ wọn, kẹ́ yìnbọn pa wọ́n, kẹ́ gbé AK síwájú wọn, kẹ́ lẹ́ẹ̀rẹ́kẹ́ lọ́wọ́. Ẹ bá dẹ́rùn kan ibẹ̀ yẹn wò yóò yí lọ́wọ́ o. Ẹ mọ́ dán yẹn wò, mo bẹ̀ yín, mo rọ̀ yín ní o. Mo ń jẹ́ iṣẹ́ yìí lórúkọ gbogbo ọmọ Yorùbá lápapọ̀ káàkiri gbogbo tí Yorùbá wà, mo ti ń jíṣẹ́ fún yẹn ọlọ́pàá o, ẹ security lè lu Nàìjíríà o. Gbogbo bí tí Yorùbá wà, mo ń gbẹnu gbogbo ọmọ Yorùbá sọ̀rọ̀, ẹ̀yin security Nàìjíríà, pé ẹ mọ́ kí ẹsẹ̀ tẹ́ máa rí double barrel lọ́wọ́ àwọn security wà nílẹ̀ Yorùbá ń bí, single barrel lọ́wọ́ bàbá tó ń loko tí wọ́n lọ fi ń pẹrẹjẹ, tí wọ́n ń sọ́ra wọn, tó fi ń secure ara wọn, tẹ́ wá ìbọn pa wọn, tàbí tẹ́ lọ kàn ọmọ nulẹ̀ wọn, tẹ́ ni wọ́n ní AK lọ́wọ́, tẹ́ mọ́ fi wọn ò ní kẹ́ fẹ́ lẹ́yàmẹ̀yà ṣe o. Abẹ́yìn ni o, tẹ́ bá ṣerú nǹkan bẹ́ẹ̀ ìjọba olùwọ̀n ọ̀ràn yín o. Abẹ́yìn ni o, ẹ fọgbọ́n ṣe o. Ọ̀rọ̀ mi ò jù báyìí lọ.